ṣé báyìí ká pàgọ́ tọ́ra wa àwọn tí wọ́n jẹ́ àgbààgbà ká lè sọ pé lágbájá ojú ẹ̀ wà ń ta tàmẹ́dò ojú ẹ̀ wà ń ta má jẹ́ kí n sọ pé minority majority wọn ò wá sẹ́gbẹ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Aki Ọlọ́run bá jẹ́ kí ayé ọba ṣàkírun bá tó ti ń bẹ kí bẹ́ẹ̀ bí ó tún mọ́ bẹ́ẹ̀ ọdún ọ̀bẹ nígbà tí bẹ́ẹ̀ bí ó bá ní símọ́ àtọ̀rọ̀ kí àti gẹ̀fọ́ aláyé lọ́la nàbíwá Muhammad sallallahu alaihi wasallam. Orúkọ mi ni Alhaji Abdulrahman Ọlálékan tí mò ń jẹ́ tí ìnagijẹ mi jẹ́ ó ti já sáyọ̀ àgbáyé. So mo jẹ́ gómìnà fáwọn lórí Islam ISMAN Lagos State Chapter ibi ni gómìnà wọn ní tilé toko ní ìpínlẹ̀ Èkó tí à ń bẹ́ẹ̀ yìí. Alhamdulillah rabbil alamin. Mo jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta. Abẹ́òkúta ni bàbá mi, ìyá tó bí mi lọ́mọ wọ́n wá láti ìlú Ẹdẹ. So iléèwé mi ìpínlẹ̀ Èkó náà ni mo ti ṣe gbogbo n tó ń jẹ́ ìgbésí ayé torí pé Èkó náà ni wọ́n bí mi sí. So àmọ́ mo jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta. Mo lọ sí Akówọnjọ Primary School ìyẹn ní Akówọnjọ ní Àbàtì, ibẹ̀ ni mo ti lọ. Ká tó tẹ̀síwájú sí Àbàtì Nursery and Primary School. So láti bẹ̀ a lọ sí ìgbà tí màá parí ní primary 1 to primary 5 school méjì Ọlọ́run láǹfààní pé kí n lọ. So JSS1 mi State High School Àlímọ̀ṣọ́, ibẹ̀ mo ti ka JS1 to JS3. So nígbà tá a parí junior WAEC a bá tún tẹ̀síwájú la lọ sí Lọ́rẹ́ Academy ìyẹn ní Ẹgbẹ́dá ní Akówọnjọ, ibẹ̀ mo ti ka SS3 mi. So Federal Polytechnic of Ọ̀fà mo ka ND níbẹ̀, mo ka Mass Communication ní Ọ̀fà. So láti bẹ̀ a lọ sí University of Ìlọrin láti wá láti lọ fún sociology, ibẹ̀ náà mo ti parí ká tó wá sáfù ní ìlú Òṣogbo. Ìyẹn ni ìrìn àjò mi nípa àti ìwé mi bí ó ṣe lọ. Alhamdulillah rabbil alamin. Tá bá ń sọ̀rọ̀ nípa orin, mi ì bá orin nílé, mi ì dẹ̀ lọ kọ́ orin níbi kankan, ṣùgbọ́n láti kékeré mi lọ́n ti ní kí n nífẹ̀ẹ́ sí orin kíkọ. Ibi tí mo ti nífẹ̀ẹ́ sí orin yẹn kò jù látara àfáà wa àgbà kan kọ́ máa ṣàbàwà kẹ́ wọn bá wa gẹ̀ wọn bá ṣẹ́gun ṣáàzìlẹ̀ Sambo máa ń gbọ́ wá sí wọn tó bá ti wá ń dá wọn wákà yẹn ó jẹ́ kí n nífẹ̀ẹ́ sí orin gan. Láti kékeré mi mo ní ìwé tí mo fi ń kọ orin láì kọ orin fúnra mi, so mi ò bá ń lé. So mo rí kíní yẹn ní rí pé inspiration ẹ̀ máa ń wá sí mi lára, ẹ̀bùn ni òun náà mo dẹ̀ ń lò títí tó fi di nsìn. Alhamdulillah rabbil alamin. Tá bá ní kí a wo ìrìn àjò orin tí n bá ní mo fẹ́ ṣe 30 years on stage ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. In fact mo fẹ́ lè sọ wípé bóyá torí pé tá bá ní ká ṣe ní láti lè kí ó láti kékeré sọ́lé àlá mú ọmọ kíní kankan láti lè kí ó òun náà fẹ́ ka mọ́díù ni wọ́n fẹ́ ṣe gbá ni wọ́n fẹ́ ṣàwò ni èmi ló máa ń fi lídìí ẹ̀ láti kékeré láti pàtàkì wà nílé kí ó. So tá bá ní ká tún máa wò lọ síwájú ká máa wò lọ sẹ́yìn ìgbà tí mo fi kó báǹdì jọ bóyá nígbà tí mo lè rántí ọdún yẹn torí mo lọ ṣe hajj ní 2010 before gbẹ tó lọ ṣe hajj ni mo ti ní báǹdì mi, that was 1996. Mo ṣe wàlímọ̀ Quran ní 96 97 sí 98 gangan ni mo ṣe discover yìí pé iṣẹ́ orin yìí èmi náà fẹ́ mu lọ́kùnkúndùn. Mo fẹ́ sọ pé 98 mo kó báǹdì jọ ti Kójásayọ̀ Islamic Band nínú àkọ́kọ́ jẹ́ ní mọ̀nìmọ̀lá wà ní mọ̀nàsír. Nígbà tó yá aṣọ di Kójásayọ̀ Islamic Group ká tó wá change ẹ̀ sí Kójásayọ̀ Islamic Entertainment. Ṣẹ́rí tabadẹ́ka wo ṣe orin ní ìsinyìí opportunity tẹ́lómi ní bóyá ẹni tó sáré ṣiṣẹ́ láàrin ọdún kan tó sáré jáde á ti máa categorize rẹ̀ mọ́ àwọn tàná. Ìdí iṣẹ́ orin kẹ̀dẹ̀rẹ́ àmọ́ àwọn tó jẹ́ bàbá wa, àmọ́ àwọn tàjọ dẹ́sà wa wò, àmọ́ àwọn tó dájú pé àwa náà tún jẹ́ olórí fún. Tabadẹ́ka àwọn kan dájú pé bàbá wa ni wọ́n jẹ́, irú wọn ni Alhaji wa Wahidi Ariyo kí wọ́n sábà wá kí wọ́n bá wa gẹ́ bàbá nìyẹn. Alhaji wa Siwa Sidik àwọn bàbá nìyẹn. Dájú pé àwọn gangan ni wọ́n wà lókè. Inú ẹni bàbá Fálọ́wọ̀ lára àwọn bàbá wa nídìí iṣẹ́ orin yìí àwọn làwọn yẹn. Àwọn aláwọn kan dájú pé àwòkọ́ṣe irú wọn ni Alhaji wa Ahmed Aláwìyé Alálùbáríkà. Ní gbogbo gbà mẹ́ntọ̀ mi ni mo máa ń pè wọ́n torí wípé bàbá yìí fẹ́ràn mi púpọ̀. Ní industry lẹ́ni lọ́kùnrin pé ẹni tí mo lè sọ wípé ó fẹ́ràn mi gan tèmi náà sì fẹ́ràn wọn ni Alhaji Ahmed Aláwìyé Alálùbáríkà, mẹ́ntọ̀ mi ni wọ́n.
aṣíwájú mi ni wọ́n. Nínú wọn bẹ́ẹ̀ náà tún máa mú Alhaji wa Komarudeen Ayélóyún lára àwọn ọ̀gá wa làwọn yẹn náà wà. Alhaji wa Abdulmumin Damilọ́lá lára àwọn ọ̀gá wọn náà nìyẹn. Alhaji wa Ibrahim Labaika kódà tó fi dórí national president wa lé ní bàbá wa Ramfali Jannah tó jẹ́ national president fún gbogbo ISMAN gbogbo àwọn ọ̀gá wa pọ̀ ọ̀pọ̀ sábà ní ká máa dárúkọ ká máa ṣe gbá àmọ́ kó gba àwọn eléyìí bàbá ni wọ́n jẹ́ sí wa Ọlọ́run ò dẹ̀ ní já wọn wálẹ̀ láìláì. Alhaji Ibrahim Labaika ni bàbá wa Sauti Arẹwà gbogbo wọn bẹ́ẹ̀ ọ̀gá ni wọ́n jẹ́ fún wa tàdé ń wò wọ́n ní àwòkọ́ṣe dáadáa Ọlọ́run ò dẹ̀ ní já wọn wálẹ̀ láìláì. ìta bá ní ká máa wá àwọn tó yára pàjọ jẹ́ sàwáwù ó pọ̀ rẹpẹtẹ ó pọ̀ àmọ́ ẹwọ́ ọdún tí mo ní mo bẹ̀rẹ̀ mo mọ àwọn tá a jọ bẹ̀rẹ̀ mo mọ ọdún tí a ti pé wọ́n jáde lẹ́yìn wa ni Ọlọ́run lè ti ní kí star wà o ṣùgbọ́n àmọ́ yìí pé lágbájá báyìí mo jáde jù lọ so Ọlọ́run ní fi gbogbo àsílẹ̀ kò ní sọ wá di èrò ẹ̀yìn lágbára ṣe Ọlọ́run. ẹ̀kọ́ tí mo kọ́kọ́ gbé jáde nígbà yẹn mo ní 98 yẹn mo dúpẹ́ ní 98 mo lọ́ǹṣẹ̀ ní ilé wa lẹ́gbẹ́dá náà mo ti lọ́ǹṣẹ̀ lẹ́yìn ìpínlẹ̀ ọ̀dọ̀ wa lẹ́yìn ìgbà yẹn a ṣe ní mọ̀lẹ́mọ̀lá lẹ́yìn ìgbà yẹn mo ṣe back to sender lẹ́yìn ìgbà yẹn a ṣe kójá sáyọ̀ àṣẹ ó ti já sáyọ̀ mo ṣe every disappointment is a blessing so àwọn kòlábò tí mo ti ṣe èmi àti alájà Kifayatu Singer àjọṣe èmi àti Mistura èmi àti alájà Mariam Akiki so àtàlájà wa tó wà ní Ogun State yìí dúpẹ́ alájà wa ọmọ Ṣéwù so wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó ti pé àtijọ́ ṣe kòlábò orin papọ̀ àtàlẹ̀yà ọmọ títí tó fi di òní àti tó ṣe ń tẹ̀síwájú so kò tí dúró síbẹ̀ náà o àtúnṣe ń gbìyànjú náà sí ni. ṣẹ́rí àdúpẹ́ fọlọ́run nígbà tá à ń jẹ́ kó já sáyọ̀ ọ̀nà ìjọ́nì yẹn ó tough gan mo tí wọ́n bá ṣe ọkọ̀ fẹ́ dìde ó tough ibi tí wọ́n ti kéèyàn bá lóun fẹ́ ṣe mọ́lúdì náà bíi àbúrò òun fẹ́ ṣe nǹkan kan àwa fúnra wa la máa lọ síbẹ̀ ẹ jẹ́ ká kó bàndírì láti máa ń kó káàkiri ńgbà yẹn àwọn làwọn ti pa àwọn nǹkan ẹ jẹ́ káwa náà wá ẹ ṣáà máa fún wa lówó àìmọye so ìjọ́nì yẹn pọ̀ níbi pé a fẹ́ rí èèyàn tó lè sponsor àfúnríàjò yẹn àti lọ hajj ńgbà yẹn náà àìlọ àṣà ń lọ sọ́tún à ń lọ sósì but nígbà tí tọ́lọ́mọ wá ṣe ìyanu torí gbogbo iṣẹ́ tí yẹn bá ti ṣe láyé kí ẹ má relent tó bá pògùn lẹ́nìí nígbàgbọ́ pé ọ̀la ṣì máa padà dùn fún ẹ so journey yẹn pọ̀ bẹ́ẹ̀ nígbà tó máa dé 2010 láti 2010 mo fẹ́ lè sọ yìí pé Ọlọ́run ti wá ṣe ìyanu 2010 yẹn ni wọ́n kọ́ gun àràfá láyé mi through bàbá wa Alhaji wa Mutairu Orílowó ATM ní Ẹ̀pẹ́ through wọn ni mo fi kọ́kọ́ lọ hajj mi so gbà tí màá dé láti hajj gbà yẹn mo ti wà ní final year ní University of Ìlọrin so Ọlọ́run tún wá kádàrá nígbà náà mo tún rìnrìn àjò lọ sí UK gbà yẹn that was 2010 2011 mo wá wálé láti UK láti wá serve so láti bàtà tí wá dé ta serve tán Ọlọ́run ṣe mọ́tò Ọlọ́run ṣe ilé Ọlọ́run ṣe gbogbo ẹ̀ àbí àníyàwó àbímọ àṣegbà so kójá sáyọ̀ yẹn náà la ṣì ń jẹ́ tẹ́lẹ̀ lẹ́nìkan wa náà kójá sáyọ̀ kẹ̀ ẹ change ẹ̀ sí ó ti já sáyọ̀ so la fi ń yí padà sí ó ti já sáyọ̀ ní ìsìn àgbáyé àìṣẹ̀ fi àgbáyé yẹn kún ni because ó ti já sáyọ̀ nìkan là ń lò tẹ́lẹ̀ ká tó wá change ẹ̀ sí ó ti já sáyọ̀ àgbáyé. ISMAN Senate Islam Ọlọ́run jẹ́ kó bàjẹ́ lágbára Ọlọ́run ẹgbẹ́ tí mo fẹ́ràn jù torí àbáwálé ti Dr. Ayinde Barrister wọ́n sábà wá kẹ́ wọ́n ní ẹni tí ò lẹ́gbẹ́ láyé kò ní lọ́rùn tọ́jú ẹgbẹ́ yẹn orin ni wọ́n kọ àmọ́ ìṣètì ni ISMAN zone tí mo ti jáde Àlímọ̀ṣọ́ ni tí a bá ń sọ àwọn zone tó ní agbára jù tó fi dàsìkò yìí náà Àlímọ̀ṣọ́ jẹ́ number 1 ní tó fi jẹ́ bẹ́ẹ̀ ni wípé àwọn àgbààgbà olórí yẹn ṣàṣà nìyí tí kò gba Àlímọ̀ṣọ́ yẹn kọjá èmi lọ gbalé síbẹ̀ nígbà tó gbalé síbẹ̀ ó sọra èdè zónù ọmọ mẹ́mbà Àlímọ̀ṣọ́ so Àlímọ̀ṣọ́ gangan ni mo ti jáde tí mo ti ń jẹ́ mẹ́mbà ní Àlímọ̀ṣọ́ láti náà Àlímọ̀ṣọ́ yẹn náà èmi náà mo jẹ àwọn oyè kankan ní zónù mi
ìyẹn ní Àlímọ̀ṣọ́. So from there Ọlọ́run ní kí ìtẹ̀síwájú kó dé. Ìtẹ̀síwájú yẹn ló wá gbé mi dé state. Ní tí mo dẹ̀ fi dé state ò ju wípé mo wà ní second deputy governor ìyẹn ní state. Ẹni tó jẹ́ gómìnà wa ní Èkó nígbà tí tẹ́nà wọn tó parí ọ̀ tí tẹ́nà wọn fẹ́ parí, so tí ẹgbẹ́ wa tún lè tò, èmi tí mo wà ní second deputy ló jẹ́ kí n bọ́ sí first deputy. Àmọ́ ẹni tó wà nípò first deputy Ọlọ́run ní kí àlàáfíà pọ̀ fún wọn púpọ̀. So láti second deputy yẹn lọ ti wá gbé mi títí tí mo fi wá wà ní orí ipò gómìnà lénìí. So mo rí nírí pé àánú Ọlọ́run ni. Ẹni tá bá ti sọ pé máa débì kan láyé yìí a máa débẹ̀. So ẹgbẹ́ olórin Islam tó jẹ́ ISMAN, so bí mo ṣe rìn nìyẹn láti zone tí mo fi wá dé state, tí mo fi wá ń jẹ́ president governor fún ISMAN Lagos State chapter. Tí ẹyẹ kíkọ́ gbé látọ̀dọ̀ àwọn ọ̀gá wa tí wọ́n jẹ́ national president, oníkálùkù lè máa du ipò lóòótọ́ pé òun ló tọ́ sí igbá kankan. Àmọ́ ẹni tó jẹ́ authentic national president wa lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà bàbá wa Alhaji Aramfali Jona, àwọn ni national president. Gbogbo tí ń jẹ́ ISMAN ní tilé toko àwọn national president wa. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ nípa ti PISMAN. Tí wọ́n bá ń sọ nípa àwọn tí nígbà tí PISMAN kọ́kọ́ bẹ̀rẹ̀ ńgbà yẹn, mo wà nínú àwọn tí wọ́n fi ISMAN sílẹ̀ tàbá PISMAN lọ. Ìjà tàdẹ̀jà lọ síbẹ̀ ń gbàyànjú wípé ìjà ìyàwó alájà wa Ṣàbíbàrí ti dé. Ọ̀rọ̀ Ṣàmírà Lagos State Ṣàmírà táà kó wọ́n á wòye pé ìyá yìí ní kíní ìtọ́sí. Ìgbà tó dàbí pé wọ́n fẹ́ lo power nígbà yẹn, àwa náà ẹ jẹ́ ká lọ dá ẹgbẹ́ sílẹ̀. PISMAN tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, mo ṣe gómìnà PISMAN l'Ékòó tí mo jẹ́ gómìnà fún ẹgbẹ́ olórin PISMAN, kò ṣe ISMAN o, PISMAN, mo jẹ́ gómìnà wọn l'Ékòó ńgbà yẹn. Àwọn ńgbà tí adẹ̀rí pé gbogbo kíní ti settle, wọ́n ti ń kí ogun wa padà sílé. So mo wá padà lọ sínú ISMAN because ìgbà tí wọ́n pa sínú ISMAN yẹn náà mo ṣì wà ní gómìnà PISMAN. Mo wá wòye pé ilé náà ni kódò ṣe ń yẹ̀rì jú ilé àásìlì yìí ká padà sí ìpìlẹ̀ tí gbogbo wa ti ń bọ̀. Nígbà táwọn tá a tẹ̀lé lọ sọ pé àwọn ti padà o, so ló jẹ́ kí n fi ipò PISMAN yẹn jẹ́ kí n fi kalẹ̀ láti sọ pé ìrìn àjò dé láyé yìí bọ́lọ̀ bá ti ṣe kádàrá rẹ̀ òun ni. Tó bá sọ fún mi wípé lẹ́nu ìgbà tí mo kúrò ní PISMAN tí bá wọnú ISMAN pé láàrin ọdún méjì máa jẹ́ gómìnà máa ní irọ́ ni, because àwọn èèyàn pọ̀ wájú. But àánú Ọlọ́run òun mo mọ̀ yìí pé mo rí gbà ń bẹ̀. Àwọn ẹgbẹ́ PISMAN náà kẹ̀dẹ̀rí most of our ta lọ ń gbà ìwọ́n fẹ́ lè sọ yìí pé 70% wa ló ti padà. Bí àwọn pé kò sí bó ṣe lè wò kó rí náà, àwọn méjì máa dúndùn pé ibi táwọn fẹ́ wà lélẹ̀. Ẹ̀kọ́ Ọlọ́run kó ṣàánú wa. ISMAN àwọn ẹgbẹ́ mi ò rí bẹ́ẹ̀. Àwọn ẹgbẹ́ tó tẹ̀jẹ́ gbẹ̀tayé gan, àwọn bíi Fuman, àwọn ní Fuji kankan yẹn, because wọ́n fálù ẹgbẹ́ wọn. Ẹ̀kọ́ Ọlọ́run kó ṣàánú wa. ISMAN mo nígbàgbọ́ wípé ó sì máa padà di ẹyọ kan tí kò ní sí ẹlẹ́yàmẹ̀yà mọ́ ní inú ẹgbẹ́. Gbogbo ẹgbẹ́ yòówù tó bá lè kí wọ́n máa dá sílẹ̀ nínú àwọn ọmọ ISMAN náà ni. Tẹ́lẹ̀ kan lóhùn dá kinní kan sílẹ̀, a sì ń rí ẹni rí pé orin Islam ló ń kọ́, abẹ́ ISMAN náà ló ṣì wà. So Ọlọ́run ní fi wá sílẹ̀. Ṣẹ́rí gbogbo àwọn bàbá yẹn náà, gbogbo wọn pápátá náà ni wọ́n sapa wọn. Kódà ọkọ̀ mi fún nínú àwọn aṣíwájú ta ní Alhaji wa Akínbọ̀dé, nínú àwọn àgbààgbà olórin wa dájú pé bẹ́ẹ̀ àwọn ti yà sí sọ́nà ibòmí. Gbogbo àwọn bàbá yẹn náà ni wọ́n sapa wọn. Ọ̀yá wọ́n pe ọ̀tún, wọ́n pọ̀ tún kejì, kí ló ṣẹlẹ̀, kí ló ṣe gbá, wàláì gbogbo wọn pápátá ni wọ́n gbìyànjú, ṣùgbọ́n wọ́n ní adìyẹ ńlá gùn ìyá rẹ̀ ni ò jẹ́. Gbogbo wọn pátápátá ni wọ́n ń ṣiṣẹ́ takuntakun lábẹ́lẹ̀ wípé bí wọ́n ṣe gbé kalẹ̀ fáwọn kọ́ lélẹ̀. So nígbà tí wọ́n gbé kalẹ̀ fáwọn báyìí, báwo ni ẹgbẹ́ yẹn báwo ni ó ṣe fẹ́ di odidi. So àwọn náà ń gbìyànjú. Ọlọ́run á dẹ̀ wọ lásìkò tá a wà yìí, àbáwádé gbìyànjú wọn láti lè jẹ́ kí ISMAN kí gbogbo wa pátápátá ká padà sí under one umbrella. Ṣẹ́rí in tó ń fa ìyapa yìí ipò ni. Gbogbo ìgbà tá bá ti fẹ́ ṣe election báyìí ìyapa máa ń dé. Débi pé bóyá èèyàn méjì ló jáde fúnpò, ìwọ wọlé
pé ẹnì kejì ò wọlé àwọn pé tèmi fi lè wọlé báyìí irọ́ kankan máa lọ yapa tọ̀dọ̀ ti tèmi wọ́n sì gbogbo táwọn ń sọ̀rọ̀ yìí náà nípa èyí tábà wo sẹ́yìn gbogbo tó ń fa ìyapa ISMAN tábà ní káwọ́ ìpìlẹ̀ rẹ̀ election ni tábà ti ń parí ìdìbò báyìí à ń parí ìdìbò báyìí pé nìkan wọlé tán báyìí àwọn kan máa ya kó lára ẹgbẹ́ ni so ìyẹn tí mo rí pé ó ń fa kúlẹ̀kúlẹ̀ ìyapa kò wọ́n ṣe kébé yàtọ̀ owó wallahi alazim kì í ṣe kébé yàtọ̀ owó àmọ́ ipò àti àìnígbà fún tí àṣelágbájá ló máa wá jó lórí fún mi ṣé támẹ̀dù ló máa jó lórí fún mi àkàkà kí n ó jẹ́ lórí fún mi yẹn o ẹ̀dẹ̀ kí n lọ dá dó sẹ́gbẹ́ kan so àwọn nǹkan tó ń fa ìyapa nínú ẹgbẹ́ ISMAN òun náà nìyẹn. adúpẹ́ fọlọ́run torí wípé ọlọ́run tí ò kì í fi ẹrú ẹ̀ sílẹ̀ ọlọ́run ò fi ISMAN lẹ̀ lánàá bá ṣe sọ̀rọ̀ lẹ́nu ọlọ́run ò fi ISMAN kalẹ̀ nípa ìbéèrè yẹn a máa ń ṣe bẹ́ẹ̀ ní ọdọọdún because lẹ́nu ìgbà tí mo dé ipò gómìnà yìí mo ti ṣe bí ẹ̀kan torí mo ṣe ń lo bí ọdún méjì lọ ni òun ni wípé ní ọjọ́ ọdún iléeṣẹ́ kan wà tó ń pè ní MITV wọ́n fún ISMAN wọ́n fún wa ní slot so slot yìí ni wọ́n máa wo performance gbogbo àwọn èèyàn wọ́n máa wò ní live lórí station wọ̀nyí ní MITV so avenue yẹn la fi máa ń kóra wa jọ pé gbogbo olórin Islam ẹ̀yẹ ká pàdé níbi àwọn àgbààgbà olórin àwọn àdẹ̀wà fi ṣe àwọn tó ju wọn ti wà ń ta nìkan àtàwọn míì náà tí wọ́n ẹ̀ṣẹ̀ ń dìde ìwọ náà máa bọ̀ wá showcase talent yẹn so a máa ń ṣe ní ọdọọdún ní tó wá jẹ́ lẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé ISMAN náà a máa ń ṣe talent hunt láti lè tó fi kó gbogbo àwọn èèyàn jọ ìdá tó máa ń ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún náà ni pé ISMAN Day ọdọọdún la máa ń ṣe ISMAN Day bọ́n tó bá ti mọ̀ pé olórin ní ẹ́ ìwọ náà máa bọ̀ ká jọ fọwọ́sowọ́pọ̀ lórí ISMAN Day so ó máa ń jẹ́ kí unity kí ó wà ní àárín wa so a máa ń ṣe lọ́dọọdún. ṣe tá a máa ní ká wò nínú ISMAN lẹ́nìí ẹni tó bá ṣe déédéé ló máa fi oyè lọ ẹni tí ò ṣe déédéé ó lè wá ńlẹ̀ kó níwọ̀n fún oyè lọ ẹ́ tá a máa ní ká wo national amira wa lẹ́nìí Alhaja Asabi Medina Baritide obìnrin bí ọkùnrin ni ẹni tó dẹ̀ ní gbìyànjú ni ìgbìyànjú yẹn náà ló gbé wọn dé ipò tí wọ́n wà yìí nínú àwọn tí wọ́n ti jẹ oyè yẹn náà rí Alhaja wa Amsat Siddiq lára àwọn tí wọ́n ti jẹ oyè yẹn náà rí náà ni àwọn anything amira bẹ́ẹ̀ Alhaja wa Jafariya àtàwọn bẹ́ẹ̀ Alhaja Mujidat Damilola nínú àwọn tí wọ́n ti dépò rú nínú ẹgbẹ́ olórin làwọn náà wà Alhaja wa Aminat Ọmọtáyébí nínú àwọn tí wọ́n ti dépò mú dáadáa ni sẹ́mi tí Alhaja wa Kifaya Singer gbogbo wọn bẹ́ẹ̀ náà ni wọ́n ti dépò mú ẹ wọ̀n pé ibi tóbìnrin bá wà tí wọ́n bá ti jẹ amira wọ́n jẹ náà ibà mìíràn tí wọ́n bá dẹ̀ ti jẹ àwọn oyè méjèèjì yẹn oyè míì náà tún wà tí wọ́n lè fi tàwọn lọ́rẹ̀ so obìnrin náà máa wà ń bẹ̀ ó kọjá sí pé ọkùnrin máa ń dominate ju àwọn obìnrin yẹn lọ ni. ẹ ti ṣe àlàyé ẹ ṣe rí kò síbi tí ìpèníjà yẹn ò sí o tá bá ní káwọn àwọn tí wọ́n ti wà lókè even gan léni gan ayé lómi tó já sí wípé ISMAN ló gbé gùnkè àmọ́ léni wọn àrí ISMAN bí ẹgbẹ́ mọ́ ayé lómi tó já sí pé gbogbo ibi tó dé léni ISMAN ló gbé débẹ̀ àmọ́ léni wọn àrí ISMAN bí nǹkan kan mọ́ gbogbo kíní yìí náà àárọ̀ dájú pé wọ́n ti ní orúkọ ẹlòmíì wọn ò tiẹ̀ dámọ̀ ní zone ẹ̀ débi tá máa dámọ̀ ní state ìwọ tí wọn ò dámọ̀ ní zone tí wọn ò dámọ̀ ní state báwo ni wọ́n ṣe fẹ́ dá ẹ̀mọ̀ ní national ṣé báyìí ká pàgọ́ tọ́ra wa àwọn tí wọ́n jẹ́ àgbààgbà ká lè sọ pé lágbájá ojú ẹ̀ wà ń ta tàmẹ́dò ojú ẹ̀ wà ń ta má jẹ́ kí n sọ pé majority wọn ò wá sẹ́gbẹ́ majority wọn kò ń ṣe minority àwọn bá lọ pé minority wọ́n túmọ̀ pé majority wọn kì í wá sí ẹgbẹ́ ó dẹ̀ jẹ́ àwọn iṣẹ́ takuntakun táwa náà ń ṣe lábẹ́lẹ̀ wípé kí wọ́n lè padà sílé lóòótọ́ lè ti lórúkọ lóòótọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká padà sílé ká jọ gbé ẹgbẹ́ yẹn lárugẹ. ṣẹ́rí n tó ń jẹ́ àkóbá fáwọn olórin Islam àkọ́kọ́ bẹ́ẹ̀ ni mákẹ́tà ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni promoter
ó jẹ́ baba ńlá ìpèníjà gan fún ọ̀pọ̀lọpọ̀ olórin tó bá ṣetán láti dìde ìyẹn láwọn bíi ọdún mélòó kan. So ọ̀tọ̀ ni kó kọrin kó tó rí mákẹ́tà ogun ni kó tó rí promoter ogun ni. Ìgbà tí ìyẹn tó ti wá lọ bẹ̀tà bá ní káwọ́ ní ìsinyìí àti mákẹ́tà àti promoter kò dàbí ìgbà kan mọ́. So ní ìsinyìí ìwọ táwọn kò fẹ́ káyé gbọ́ ẹ ìwọ ló máa gbé iṣẹ́ ẹ lárugẹ, ìwọ ni promoter ara ẹ, ìwọ ni mákẹ́tà ara ẹ. So kíní yẹn ń jẹ́ ìpèníjà fún ẹlòmíì tí kò mọ bó ṣe ń lo àwọn social media handles yẹn. Ó lẹ́bùn rìn àbọ̀ bá mo ṣe fẹ́ ṣe ọ̀nà ni mo fẹ́ gbégbà ó ń jẹ́ ìpèníjà fún ọ̀pọ̀lọpọ̀. Èmi fẹ́ sọ pé ó jẹ́ present ìpèníjà tó ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ olórin Islam present lásìkò tá a wà yìí. ṣẹ́rí wọn náà fi sọ ilé ẹ̀kọ́ yìí pé in tó kọjú sẹ́lòmíì ẹ̀yìn ló kọ sẹ́nìkan. Èmi tí mo jẹ́ gómìnà lénìí tí wọ́n bá ní kí n sọ àwọn tó ṣe gudugudu méje nínú ayé mi nígbà táwọn náà ti dépò báyìí, ẹni àkọ́kọ́ náà ni Alhaji wa Ahmed Aláwìyé alálùbáríkà. Táyẹn bá máa sọ máa yẹn kò wà humble kò ṣe gbà, ó lè máa humble sí wọ, Alhaji Aláwìyé lè máa lóyà sí wọ, yes ó láwọn àkọ́kọ́ náà tó já sí kọ́ máa wọ pé Abrahamu ọmọ mi kankan Alhaji Ahmed Aláwìyé mi ò lè gbàgbé wọn láyé mi. Ìyẹn lọ́kùnrin o. Tá bá wá ń sọ nípa obìnrin tí mo kọ́kọ́ ní nínú olórin Islam ọ̀nà Alhaja Kifayatu Singer pé Alhaji Abdulrahman ẹ̀yin náà wọ studio ẹ̀ ṣiṣẹ́ pé ìrànlọ́wọ́ kan ni wọ́n ṣe fún mi yẹn. Nígbà táwa fẹ́ ṣiṣẹ́ yẹn ń gbà ìmọ̀ ọ̀nà wo la fẹ́ gbé gbà àníkẹ́ lọ ṣiṣẹ́. Àríyọ̀ producer ó ti dèrò ọ̀run lẹ́nu òun ló kọ́kọ́ produce iṣẹ́ mi fún mi nígbà látọ̀rí àtìlẹ́yìn Alhaja Kifayatu Singer. Ìrànlọ́wọ́ kan tún nìyẹn. Ṣé wá rí Alhaja Àṣàbí Medinatu Bari ti dé, ìyá mi ni mo máa ń pè wọ́n torí wípé alátìlẹ́yìn mi ni wọ́n, aládùúgbò tì mí náà kò sí gbàkúgbà tèmi bá bá ẹ̀ràn lọ́wọ́ dọ́dọ̀ wọn tí wọn kì í ṣe fún mi. Bẹ́ẹ̀ náà ni àwọn olórin Islam míì náà dájú pé tẹ bá ti dọ́dọ̀ wọn báyìí ìwọ tó bá lọ pé ó dọ́dọ̀ ẹnìkan wọn ò ṣèrànlọ́wọ́ fún ẹ wọn ò ṣe gbá wọn ò ṣàwo, ìwọ ló mọ àlàyé bá lọ ṣe máa sọ bóyá ìwọ ló mọ tó ti jọ wà láàrin yín tí wọn ò fi ṣe. Dó ẹlòmíì tó bá ní orí tó ń rò tó ti wà lókè tí èèyàn bá ràn lọ́wọ́ aṣọ wọn pé èmi náà ti gbà yí báyìí kọjá rí in tó bá ní wàá fi ṣàtìlẹ́yìn fún. So nípa pé kò sí fẹ́ pé kò sí gbá tábà tún lè fẹ́ ara wa jù náà jàǹbá tún máa wọbẹ̀ tíbi tífẹ̀ bá tún ti pọ̀ jẹ́ pé kò wá bẹ́ẹ̀ gbogbo wípé àwọn nǹkan yẹn pé kò sí fẹ́ kò sí gbá kò sáwọn yẹn náà ó tún jẹ́ kí ẹgbẹ́ yẹn náà máa rìn ni. So Ọlọ́run dẹ̀ ní fi wá sílẹ̀ ọba tó ní ìfẹ́ lọ́dọ̀ yóò bá wa dá ìfẹ́ padà tó gún régé jù báyìí lọ sínú ẹgbẹ́ ISMAN. Lẹ́yìn tábà wo ẹgbẹ́ gbogbo ẹni tó ń kọrin Islamic àtọkùnrin àtòbí pípẹ́ máṣe ní kí o ṣàlàyé àwọn ajá mi. Bẹ́ẹ̀ni. Kí ló fà? Ṣé tí èèyàn bá fẹ́ kọrin yóò kọ́kọ́ lọ Mọ́kà ni? Very fáàrí iṣẹ́ tá à ń ṣe yìí tí ẹ̀ bá ń kọrin Islam tí ó bá ti lọ sí hajj iṣẹ́ yẹn kò tí wà authentic because àwa arí ní rí pé way forward ló jẹ́ fún iṣẹ́ tá à ń ṣe. Kódà àgbọn tẹ́lẹ̀ mi bá ń ṣe launching a máa ní hajj ni mo ṣáà ń sunkún ẹ̀ hajj ẹni tọ́lọ́hún bá dẹ̀ ti pè kó ṣe launching jù bẹ́ẹ̀ lọ kó ní bàbá láyé jù bẹ́ẹ̀ lọ hajj ò lè yọjú fún un. But orin Islam tí ẹ̀ bá jẹ́ olórin Islam in tó lè tún jẹ́ kí ayé tún rí ẹ as a valid person wọ́n ní pé kó lọ sí hajj. Nígbà kan hajj la máa ń wò pé tó bá ti lọ sí hajj báyìí wọ́n náà ti arrive. But ní ìsinyìí wọ́n tó bá lọ hajj tó lọ sí lóyìnbó tó ní mọ́tò tó ti kọ́lé tó ń gbé dáadáa ṣe kíní yẹn náà ó tún máa assist iṣẹ́ téèyàn ń gbé dáadáa. Àwọn òpópó ẹ lólórin ó ṣì wà ní abẹ́lé Ọlọ́run ti gbéràn lọ́wọ́ ájìdé Ọlọ́run ti ṣe gbá Ọlọ́run ti ó túmọ̀ sí pé kò tún ṣì tẹra mọ́ iṣẹ́ tó ń ṣe. Níjọ́ tó bá ti tẹra mọ́ tọ́lọ́run bá ti fi àṣẹ sí tó bá ti di ẹni adé hajj yẹn nítorí Islam yìí ẹni yẹn ti rọ́nà lọ nìyẹn. Ẹ̀rí àkọ́kọ́ mẹ́rin pé orin Islam ó lójú bí ta ti lè kọrin. Ní ìsìn a lè kọrin Islam a lè lọ kọ́ ní bí apalọ̀ a lè lọ kọ́ ní kíní ṣùgbọ́n
ìpèníjà yìí tabanikawo tí Ramadan bá ti ń bọ̀ ẹ máa rí pósà káàkiri àti calculate pé lásìkò yẹn làwọn èèyàn máa ń fẹ́ listen sí nǹkan tó ń jẹ́ Islamic music bẹ́ẹ̀ náà ní tílé yánà bá ń bọ̀ náà àsìkò yẹn náà làwọn in fact inú àwẹ̀ yẹn wọ́n sọ pé 90% orin ló máa jáde nínú àwẹ̀ then àwa lórin Islam kẹ̀dẹ̀rẹ́ Ramadan yẹn a máa fi task course ni nkókè adúró orin tó jáde yìí orin ta ló gbáwájú jù orin ta ni wọ́n gbọ́ jù orin tó kíní yẹn nígbà náà ó máa ń jẹ́ kẹ́lòmíì náà kóun náà múra dáadáa pé Ramadan náà tó ń bọ̀ yìí o orin tí bá fẹ́ gbé jáde o ó gbọ́dọ̀ jẹ́ orin tí ó máa unique létí láti gbọ́ so tí Ramadan wa tó ti lọ tán yẹn kíní yẹn ó tún máa ń wálẹ̀ dẹ̀ kò ń dàbí ṣàṣà lólórin Islam tó lè sọ wípé ókè o mo gba show mo gba odidi show ṣàṣà but bá di pé bóyá ẹnìkan gba show bóyá lágbájá ìwọ náà àwọn míì ń gbà o nígbà pé wọn kì í gbà àwọn míì ń gbà àmọ́ kò sábà common bá dé àwọn tí wọ́n ń gbà yẹn náà àwọn tí wọ́n ti pé wọ́n fi rugged sí ni ṣùgbọ́n tí àwọn ìbá tó ti tán kí níyàn tún máa ń wálẹ̀ ó tún dìgbà táwọn ẹ̀mí ìbá tún bọ̀ wíṣẹ́ tó bá yà lẹ́yìn àwẹ̀ ń gbà yẹn kò yẹ pé kò kí ń lọ bẹ́ẹ̀ kò kí ń boost dáadáa ó jẹ́ nǹkan nínú nǹkan tó yá pé ó ń affect orin Islam bẹ́ẹ̀ báwo ní ìsìn àwọn èèyàn míì náà ti tún wá fi àìmọye àwọn kọ̀ọ̀kan wọ́n ti kó sí i kí nǹkan yẹn bá lè máa dùn gbọ́ létí tó bá ní káwọn ń ṣe lóde àríyá lóde ìkómọ lóde igbá lóde àwo kò síbọ̀ ṣe ní pílò ní Islam níbẹ̀ so Ọlọ́run ní fi wá sílẹ̀. Àkọ́kọ́ ìpèníjà tí mo lè sọ pé mo rí bẹ́ẹ̀ ni wípé inú mi ò dùn bí gbogbo wa ṣe sí lábẹ́ umbrella kan ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni pé tá bá ní káwé ilé àlóhùn ẹgbẹ́ kínní kan làwọn nínú ISMAN a dẹ̀ ń kà wọ́n tí wọ́n ti dá ẹgbẹ́ sílẹ̀ à ń kà lórí 6 ẹjọ́ tí ó máa yẹ pé ISMAN wọ́n jẹ́gbẹ́ tó dúró wọn ò bá ti rọ ẹgbẹ́ yẹn ṣubú so àìsí ṣọ̀kan pé kí gbogbo ẹgbẹ́ ká wà ní abẹ́ umbrella kan ó ń jẹ́ nǹkan tó ń fa ìpèníjà fún ISMAN Lagos State chapter tí mo dẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run yóò padà bá wa dá ISMAN padà sí ìpìlẹ̀ bó ṣe wà tẹ́lẹ̀. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé lẹ́nu ìgbà tí mo di gómìnà ISMAN Lagos State ilé ẹgbẹ́ ta ti máa ń ṣèpàdé so ó níbi ilé ẹgbẹ́ yẹn ṣe wà lánàá so àtúnlé ẹgbẹ́ yẹn ṣe àtúnlé ẹgbẹ́ wa kan a ṣe gbogbo nǹkan tí èèyàn bá débẹ̀ ń sìn á máa wò pé ṣé wọ́n dẹ̀ ń ṣe meeting bí báyìí yàtọ̀ sí bó ṣe wà tẹ́lẹ̀ ìyẹn jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé nípa èyí tó tún jẹ́ ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ òun ni wípé ISMAN Lagos State chapter ní àsìkò mi yìí àtẹ̀mí àti gbogbo àwọn ìgbìmọ̀ mi Ọlọ́run tún ṣoore ìdùnnú fún ISMAN òun ni pé ìkànnà àwọn bàbá wa kan ní Ìkòròdú wọ́n fún ISMAN Lagos State wọ́n fún wa ní ilẹ̀ 1 plot wọ́n wá fún wa ní ilẹ̀ 20 acres so ilẹ̀ 20 acres yẹn wọ́n wá gbé fún ISMAN Lagos State pé ká bá wọn ta ilẹ̀ yẹn so tá bá ti ta ilẹ̀ yẹn ojú owó la máa fáwọn èyí tó bá kù ká náà ká kó sínú ilé so ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kejì ṣé wàá ẹlẹ́ẹ̀kẹta ń bẹ tí mo tún wá lè sọ yìí pé ó jẹ́ ní tí inú mi dùn wo nípa ọ̀rọ̀ financial nípa ọ̀rọ̀ owó ní Lagos State àdúpẹ́ fọlọ́run Ọlọ́run ò ní pé kó di pé lágbájá tàmẹ̀dò ó kélé mi tọ̀hún ó kélé mi Ọlọ́run ní pé ó sì yẹn mo dúpẹ́ àwọn mìíràn tó ṣì wà náà níwájú tá à ń gbìyànjú láti gbé ṣe bóyá mọ́tò ẹgbẹ́ wa ni láti kọ́ ọ́fíìsì ẹgbẹ́ wa ni láti ṣe gbogbo àwọn yẹn náà ṣì wà ní iwájú so kí Ọlọ́run kí ó fún wa ṣe then ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ nípa tí bá ní kí n máa dárúkọ téèyàn báyìí tí jẹ́ nǹkan ayé ò ní rí ẹ ayé ò dẹ̀ rẹ́dì láti bá ẹni tí ò jẹ́ nǹkan tó ẹni tó ti jẹ́ nǹkan máa ń fẹ́ wá ẹni tó ti jẹ́ nǹkan láti bá a tó ni nígbà tí wọ́n kọ́ fẹ́ ṣiṣẹ́ ńgbà yẹn nìkan náà àwọn ọ̀gá wa kan tó ti wà lókè tí bá pé wọn á fẹ́ ṣiṣẹ́ wọn ní kò sáyé àìmọ̀ ìmọ̀ àìmọ̀ tá a bá fẹ́ ṣe program kan tá a bá pé wọn bá gbé wọn sínú IV àwọn aláwọn ń bọ̀ ni wọn ò ní yọjú wọ́n ti wá gbàgbé pé ibi tágbàlagbà bá wà níbẹ̀ náà lọ́mọdé á ti dé bá Ọlọ́run ò tí ì pa wọn o wọ́n ṣì wà láyé ń sìn yìí o ṣùgbọ́n àwọn náà nínú ọkàn tí wọ́n náà máa rí pé tó bá jáde pé àwọn bá ṣe dáadáa sáwọn ènìyàn ni èní ò ní rí báyìí fáwọn ó lójú olórin tí mo lè rí lóde àkèrà wa àmọ́ nǹkan ti já sí pé àpọ́nlé yẹn tún máa tún pọ̀ jù
Alhaji Ahmed Aláwìyé tí mo dárúkọ lẹ́ẹ̀kan yẹn ní gbogbo ìgbà ni màá máa ṣàdúrà fún wọn because níjọ́ tí ò sí nǹkan kan bàbá yẹn dúró tán ẹ wá wò wọ́n lénìí ọlá wọn ń lékún sí ọlá wọn ò dín bẹ́ẹ̀ náà ìyàwó Alhaji Babari ti dé ó ti pẹ́ títí dásìkò yìí ìgbà míì Jásárì báwo ni ọmọ mi mo ní kí n gbúrò ẹni nǹkan Alhaji Babari ti dé kò fi mí sílẹ̀ kódà tí Alhaji Babari ti dé bá ní program ẹ máa rí mi lẹ́yìn ọbẹ̀ ni pé mi ni mánéjà wọn ni ẹbí ò ṣe pé ibi tí wọ́n bá ti ní show mi kì í fẹ́ kí nǹkan kan kó ẹgbẹ́ tí mo ra àwọn boys kan àṣà máa dúró pé àwa náà ṣe bá ń sàbẹ̀ àṣà máa dúró pé wọ́n ti rọ́kùnrin lẹ́yìn ẹni yìí so gba àwọn tó kù náà wọ́n gbìyànjú wọ́n Alhaja wa Kifaya Singer ọmọ mi àkọ́kọ́ tí mo kọ́kọ́ bí at least ó ti ń wọ bí abi 13 years náà ìsìnyìn Alhaja Kifaya Singer ló wá kọrin níbẹ̀ láì gbá wa náírà lọ́wọ́ mi nígbà náà orúkọ dẹ̀ ti wà orúkọ wọn ojú wọn ti wà ń ta ń gbà yẹn so àìmọye àwọn tí wọ́n ṣàìdá ó pọ̀ ju àwọn tó ṣe dáadáa lọ adẹ̀dúpẹ́ fọlọ́run léni. ṣẹ́rí Alhaji wa Yusuf Oko Oloyun kó máa sábà wá kẹ́wọn irọ́ Ọlọ́run ni ò sí àmọ́ irú èèyàn pọ̀ mo fẹ́ lọ sọ pé fún ẹgbẹ́ ISMAN àìtí rí irú èèyàn bíi Oko Oloyun àìtí rí torí Oko Oloyun ó fi gbogbo ara ó dẹ̀ fi owó ó fi dúró tẹgbẹ́ ISMAN so lásìkò tá a wà yìí náà kì í ṣe pé kò sí àmọ́ lára problem tí ISMAN ní ni wípé àwọn tí wọ́n ti wà lókè tọ́lọ́run ní kẹ́nu wọn tọrọ lókè kàkà kí wọ́n á fi mú ẹni tó máa ṣe ẹgbẹ́ láǹfààní láti mú wá sínú ẹgbẹ́ wọ́n máa já kẹ̀kalẹ̀ sọ́dọ̀ wọn ni wáyé pa ìyá alágbájá ayé Ọlọ́run ṣàánú wọn ó wà lọ́wọ́ wọn ìgbà kan ẹ wá bá wa náwó sẹ́gbẹ́ yìí tó yẹ kí wọ́n fi náwó sẹ́gbẹ́ yẹn wọ́n máa jákè ẹni yẹn wọ́n á jákè sọ́dọ̀ títí wọn bẹ́ẹ̀ Ọlọ́run tó dẹ̀ kí n fẹ́ rú ẹ̀ sílẹ̀ a sì ń rí àwọn èèyàn náà irú wọn nàbàtà lọ kó fún wa ní ilẹ̀ pé ká bá wọn ta yẹn a sì ń rí àwọn èèyàn náà tí wọ́n ń dúró tí wọ́n ń kún wa lọ́wọ́ ṣùgbọ́n kò dàbí kí má jà pa àwọn tàn wa kò dàbí bẹ́ẹ̀ nínú àwọn tá à ń rí yẹn náà ó ṣe nǹkan díẹ̀ sínú ẹgbẹ́ ISMAN lẹ́kọ̀ọ́ Ọlọ́run dẹ̀ ní pa ọlá wọn wí lágbára ṣe Ọlọ́run bá mi ní ISMAN Lagos State ní house lálàúsá ó láwọn entitlement kan tó yẹ kí ó máa wọlé sínú ẹgbẹ́ wa ìgbà táwa rí pé àwọn kìíní yóò jáde bó ṣe yẹ kó jáde wọ́n á jẹ́ kó yé wa pé àwọn kan náà àwọn àgbààgbà olórin náà ni wọ́n ń gbà nǹkan yẹn jáde tí kò fi dé inú ẹgbẹ́ àwọn agbègbèsẹ̀ alúpẹ́ fún àwọn bàbá wa kan bá wa Twin Salaka Táyé Kẹ́hìn wọ́n ṣe gudugudu méjì yàyà mẹ́fà prógámù tí wọ́n ṣe ní aláùsá ní ọdún yìí bóyá ṣé Dele Fitri ni wọ́n ṣe ní àbí nǹkan kan tí wọ́n ṣe ní Ìkẹjà so èmi náà láǹfààní láti wà ń bẹ̀ aláǹfààní láti rí gómìnà aláǹfààní láti rí igbákejì a ní àǹfààní láti rí àwọn òtòkùlú èèyàn tí wọ́n jẹ́ gbàǹkangbè nínú òṣèlú wọ́n jẹ́ kó yé wa wípé gbogbo ìgbà tá a bá ti lè dìrànlọ́wọ́ ISMAN Lagos State kí a máa kàn sí àwọn mo ṣe ṣe bàbá wa igbákejì Ọbáfẹ́mi Hamzat wọ́n dúró púpọ̀ lórí ẹgbẹ́ wa so gbogbo ohun tá a wá ń gbìyànjú láti gbé síwájú wọn náà kọ́lọ́ kó wọ lásìkò tá a wáyé kó yẹ kí nǹkan náà kó tètè bọ́ sí bá a ṣe fẹ́ kí orí so. ṣe àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé ISMAN Lagos State àwọn náà ń palẹ̀mọ́ láti ṣe mọ́lúdìnà bíi ní àìpẹ́ yìí inshallah bí Kudirat láì so láti lè pe gbogbo àwọn bàbá tá à ń dárúkọ látẹ̀kan yìí so káwọn náà tó wá wọlé wọn báwọn ṣe filé sí so à ń palẹ̀mọ́ láti ṣe mọ́lúdìnà bíi ìyẹn ISMAN Lagos State chapter so ọlọ́run adébá wa mú ọjọ́ ró so yàtọ̀ sí yẹn náà èmi náà fúnra mi so torí pé wọ́n ní adẹ bá lọ́wọ́ àwọn aṣíwájú wa ni Alhaji wa Waheed Ariyo bí wọ́n ṣe ń kọrin Islam àwọn náà ní ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ bàbá wa Akínbọ̀dé bí wọ́n ṣe ń kọrin Islam àwọn náà ní ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ lẹ́yìn ẹ̀ńsẹ̀ ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ yẹn ń sìn yín ó gbé wọn ga lọ́ fi so àwọn náà sì kẹ́tẹ̀ bí wọ́n ṣe ń kọrin Islam ń sìn náà èmi náà ní ẹgbẹ́ tèmi náà dá sílẹ̀ tó jáwọn ẹgbẹ́ alásàlátù so àwọn náà à ń palẹ̀mọ́ láti ṣe prógrámù ní December yẹn oṣù tó ń bọ̀ so
láti lè fi kó àwọn èèyàn jọ ká dẹ̀ ṣe àdúrà fún orílẹ̀-èdè ká dẹ̀ ṣe àdúrà fún. Àkọ́kọ́ ń bẹ̀ ni wípé ó ti já sáyọ̀ àgbáyé family òun ni orúkọ ìjọ wa, so a dẹ̀ fẹ́ ṣe prógámù náà ní December 28 ní ìyànàpájà ní àbúrò. So ẹgbẹ́ yẹn ó ti wà but bí last year náà ni mo ṣẹ̀ṣẹ̀ wá kó jọ wípé ẹ jẹ́ ká sọ kinní yìí ká sọ di odidi. A dẹ̀ dúpẹ́ fọ́lọ́run bá mi léni ẹgbẹ́ náà àti lé ní 100 kájọ ń ṣe ẹgbẹ́ náà láfi ní ká kóra wájọ ní December 28 ní àbúrò ní ìyànàpájà bíbá yìí láti lè jọ ṣe àjọyọ̀ láti lè jọ ṣe àdúrà ká dẹ̀ fún àwọn ìyá wa kankan nínú ìjọ náà ká fi àmì ìṣeniláàkín ìkíníkù àdúrótì ká fi ta wọn ní ọrẹ. So Alhaja Baritide àwọn náà ni wọ́n fẹ́ dá wa lára yá ní ọjọ́ náà láṣẹ Ọlọ́run bá mi. Kọ́lọ́ kó bá kí ọgbà wọn tí wọ́n ti lọ kó bá délé rí fún wọn nínú ẹgbẹ́ olórin Islam tá bá ní káwò àwọn èèyàn ti lọ ìdí ẹ̀tọ́ pé tẹ́lómi bá ní orúkọ tó bá lọ láyé mọ́ ẹlòmíì ò ní orúkọ tó dẹ̀ sí tó ti lọ àmọ́ kò wá sáwọn tó lọ nínú ẹgbẹ́ olórin Islam tí ẹgbẹ́ ò kì í ṣe ẹ̀tọ́ wọn fún. Nínú ẹ̀tọ́ wọn náà ni pé wọ́n ní lágbájá jáde láyé ń sìn gbogbo ẹgbẹ́ àmọ́ báwọn ṣe fẹ́ kó jọ láti lè kọ́kọ́ bò láṣìírí bóyá ọjọ́ mẹ́jọ ni bóyá gbá ni ẹ̀ tù rí àwọn ẹgbẹ́ lẹ́yìn ìgbà yẹn náà ó tún wá àwọn míì nínú wọn wà lẹ́pọ̀ wọn fi ọmọ sílẹ̀ ìmí ìfọkọ sílẹ̀ ni ìmí ìfi ìyàwó sílẹ̀ ìmí ìfọmọ sílẹ̀. So ó máa tún ní àwọn kọ̀ọ̀kan pẹ̀lú ó lè máa pọ̀ bẹ̀ẹ̀ tó máa ń ná àkọ́kọ́ tó já sí pé ẹgbẹ́ tí lágbájá ń ṣe kó tó jáde láyé o ẹgbẹ́ náà ó rántí ẹ̀. So a lè ṣe ká má ṣe so kọ́lọ́n kó tó kó wọn lápá ká tó lè ṣe jù báyìí lọ. Ṣe rí ní tí màá kọ́kọ́ sọ fún gbogbo àwọn tí wọ́n já síwájú wa àtàwọn tó já tàjọ jẹ́ akẹgbẹ́ àtàwọn táwa náà jùlọ ìkọ́ ẹ̀yẹ ọkọ ní fẹ́ ká kọ́ lọ mójútó ni wípé ká ní ìgbà fún láàrin ara wa tá bá ti nígbà fún láàrin ara wa wàláhì kò ní sí ṣòro. Ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni pé ká tó ní kọ̀nà ká ní yáyọ kan tí èèyàn bá ti yáyọ kan gbogbo nǹkan máa mọ́tọ́ ká dẹ̀ tó wá fi ìtẹríba ká fi kún nǹkan tí a bá ti ń ṣe tá bá ti ṣe gbogbo eléyìí kò sí báwa náà ò ṣe ní báwọn ará wájú tí kára wájú náà wọ́n dẹ̀ máa ṣe kíni kọ́ máa dèrò ẹ̀yìn. Tí àwọn èèyàn bá fẹ́ bá mi sọ̀rọ̀ orí nọ́mbà mi ó tún jẹ́ WhatsApp nọ́mbà mi 08059771703. Ó ti já sáyọ̀ fún mi ó ti já sáyọ̀ fún mi gbogbo ohun tó ń tì mí lójú tó ń bà mí inú jẹ́ ti já sáyọ̀ fún mi mo dúpẹ́ fọlọ́hun mi ọba tó ṣẹ̀dá mi ó ní kí n pè ẹ́ mo ṣe bẹ́ẹ̀ kíá ló dẹ̀jẹ̀ mi ó gbé mi gòkè ó dì tìjú fẹ́ni wá ṣubú mi ẹnu ọpẹ́ mi kò gbọ́dọ̀ kan ṣàlékún ọlá mi ó ti já sáyọ̀ fún mi ó ti já sáyọ̀ fún mi gbogbo ohun tó ń tì mí lójú tó ń bà mí inú jẹ́ ti já sáyọ̀ fún mi àmín.